tẹ̀ra yín o ẹ má dá wàhálà sílẹ̀ o ẹ̀tọ́ tí ẹ̀yin olóró ní ilé Ifẹ̀ ní mùsùlùmí ní ilé Ifẹ̀ ní kírísítẹ́nì ní ilé Ifẹ̀ tó bá bí ra ẹ̀yin ẹ̀tún ẹ máa sọ kátikàti pé àwọn akẹ́yìn kan lẹ́nu ilé Ifẹ̀ ẹ gbòòrò ara yín constitution Ifá yín tó bá sọ fún yín pé ìlẹ́nu ilé Ifẹ̀ ẹ sọ nígbà ẹ bá dé tẹ́ ẹ bá dójú ọ̀gbagadè constitution Ifá yín tó jẹ́ pé ńlá fi ń lo constitution orílẹ̀-èdè tó sọ fún yín pé ẹ̀yin nìkan lẹ́nu ilé Ifẹ̀ ẹ̀yin nìkan ní Yorùbá ẹ sọ fún wa nígbà tá a bá jí dé ojú ọ̀gbagadè ọ̀rọ̀ mìíràn. mo mọ̀ play video yìí ẹ káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bínú mo mọ̀ play video yìí ṣé mo wípé ara nǹkan táwọn ń jà fún lélẹ́yìí pé buwájọ ní Nàìjíríà ni buwájọ nílẹ̀ Yorùbá ni àtọ́níṣẹ̀ṣe àti mùsùlùmí àti àwọn ọmọlẹ́yìn Kristi láti fi oníkálukú sílẹ̀ kó sí ẹ̀sìn ẹ̀ àfihàn tó bá fẹ́ fi ẹ̀sìn ẹ̀ dá omi àlàáfíà ìlú nìkan rú la máa gbógun tì ṣùgbọ́n nígbà tí àwọn mùsùlùmí kan wá dìde Ìlọrin kì í ṣe ìlú kìíní kan ẹ bá fẹ́ ṣe kìíní kan ẹ kọrí s'Òṣogbo ara nǹkan tó jẹ́ káwa dìde nìyẹn pé ṣé a ní constitution Nàìjíríà mọ́ to stipulate pé o lè practice religion ẹ ní any place tó o bá wà ní Nàìjíríà and fún ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé omi tẹ́ máa ń rọ sínú àgé yẹn tẹ́ máa ń mu tẹ́ mu dàgbà ẹ continue láti máa ṣe ìpè yín Bíbélì ti sọ pé nípa èso wọn la máa fi mọ̀ wọn ó ní igi lè ṣoṣo búburú if you call yourself a true Muslim tó yẹ pé wọ́n ti fi èpè jàrábà yé yín ẹ̀ ń fi hàn irú ẹ̀sìn tẹ́ ń practice náà ni ẹ̀ ń fi hàn irú nǹkan tí wọ́n ń kọ́ inú ẹ̀sìn yẹn ni because àwọn kan wà nínú yín tó yẹ pé kọ́ má tiẹ̀ tí kọ́ wo fídíò láti ìbẹ̀rẹ̀ báyìí wọn àti ní wo dára ní èpè náà wọn ṣe wọn ọmọ tó fẹ́ hẹ̀ǹdẹ̀ sí and you call yourself a true Muslim you call yourself a Muslim tó yẹ pé èpè ṣé èpè ni wọ́n ń kọ́ yín nínú religion yẹn ni I'm just asking ṣé èpè ni wọ́n ń kọ́ yín ni àwọn tá ń pè lóníṣẹ̀ṣe gan nǹkan tó tẹ̀ ń sọ pé oníṣẹ̀ṣe ò da ẹlẹ́bọ ni àwọn gan ìwà ọmọlúwàbí tí wọ́n wù gan ju ti mùsùlùmí mi lọ torí èmi ò tí ì rí láti jọ́tọ̀ ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ní Ismail kẹ́nìkan gbà fòsì jáde kó náà ń jẹ́ babaláwo kó máa gbá àwọn èèyàn sí pé wá tó yẹ pẹ́yìn ni so ẹ adjust ẹjọ́ kò sẹ́ni tó sọ wípé ẹ̀sìn mùsùlùmí ò da ṣùgbọ́n ara ẹ̀yin tẹ́ ń jẹ́ ilé pè kan tẹ́ ń wùwà rádaràdà bẹ̀yìn náà là ń bá wípé ẹ má kó òsìn gbèrò ẹ má fi tiyín kẹ́ fi tarnish méjì religion yẹn because we have a lot of good people don practice religion yẹn so ẹ̀yin èpò nínú àlìkámà ẹ̀sìn mùsùlùmí ẹ ṣọ́ra yín ẹ jẹ́ kẹ́ oníkálukú sí ẹ̀sìn ẹ̀ níbi tó bá wù ú àfi tẹ́ni ẹ bá fẹ́ fi ẹ̀sìn yẹn dá omi àlàáfíà ìlú rú mo rántí Imam Ọ̀fà wọ́n sọ nínú wáàsí wọn kan wọ́n sọ kan chairman Ọ̀fà wọ́n attend wáàsí yẹn Imam Ọ̀fà sọ báwọn ò ní wàhálà pẹ̀lú anybody bá jẹ́ ẹlẹ́sìn mi ṣùgbọ́n tẹ́ni ẹ bá fẹ́ fi ẹ̀sìn ẹ̀ dá omi àlàáfíà ló Ọ̀fà rú gbogbo àwọn unanimously làwọn máa team against ẹni yẹn that is how it's supposed to be ó bá jẹ́ mùsùlùmí ó bá jẹ́ christian ó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé kásá rí pé àlàáfíà jọba nínú ìlú ìlọsíwájú jọba nínú ìlú ìfẹ́ jọba nínú ìlú tó yẹ ká wà after ni it's not like pé káwọn sọ pé ìlú tiwa ìlú kíní kan ni ẹlẹ́sìn mi ò ní right láti practice ẹ̀sìn mẹ́tí ní ẹ̀dẹ̀ wà under this country tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà nílùú yẹn wà because tẹ́ bá lè ń jà tẹ́yìn mùsùlùmí bá lè ń jà pé Ilé Ifẹ̀ kì í ṣe ìlú ìṣẹ̀ṣe definitely kò yẹ kẹ́ máa sọ pé Ìlọrin jẹ́ ìlú mùsùlùmí dẹ̀ kò yẹ torí gbogbo wa la mọ̀ pé Ifẹ̀ ni orírun Yorùbá gbogbo ọjọ́ tó wà nínú ọdún ọjọ́ kan péré ni wọn kì í ṣe bọ òrìṣà ní Ilé Ifẹ̀ bọ́ aládé mọ̀ pé ẹ̀sìn ṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé làwọn bàbá wa ń ṣe ní Ilé Ifẹ̀ káláyé tó dáyé kẹsìn lágbàtà láyé tó dáyé jàre kẹsìn míì tó dé ṣùgbọ́n síbẹ̀ wọ́n tún sì bà ẹ̀sìn míì láàyè ń bẹ̀ kí ló wá dé tẹ́yìn kan wá ní Ìlọrin o ètò Ìlọrin yàtọ̀ ìjọba lè ń jà fún lórí ọ̀rọ̀ Ifẹ̀ kí ló dé tẹ́ni Ìlọrin yàtọ̀ ẹ fàbọ̀ sí ẹjọ́ please
fàbọ̀ sílẹ̀ ẹ̀dẹ̀ fi pè sílẹ̀ because ẹ̀yin lẹ́ máa kí wọ́n bọ̀ yàn lẹ́nu ń sìn téèyàn bá dẹ̀ sọ̀rọ̀ ìyá ni wọ́n bẹ̀ sí yín jẹ́ please kò sẹ́ni tó bẹ̀ sí yín jẹ́ ẹ̀yin èpò tẹ́ wà nínú àlìkámà ẹ̀sìn mùsùlùmí ni kẹ́ sọ́ra ẹ má fi tiyín méjì ẹ má fi tiyín bà image ẹ̀sìn yẹn jẹ́. I still remain my humble self. This is Adeomade. Bá mi pín fídíò ìkìlẹ̀ ẹ má dẹ̀ gbàgbé láti subscribe to Adeomade lórí YouTube. Bye.